náà nìyẹn Alhaji Túndé Saheed Olúọmọ Kútọ̀nù òun lorúkọ mi. Ẹ ṣé púpọ̀, inú mi dùn sí ìbéèrè yẹn. Ṣé rí bàbá Kálà, tí n bá sọ pé bàbá Kálà ló mú mi débi báyìí délùú Kútọ̀nù ń bí mi ò jiyàn. Ìdí ni wípé ìgbà tá a fi wà lóṣogbo, ìgbà tí mo fi wà lóṣogbo, ọmọ wọn kan wà, ọmọ yẹn jẹ́ Fatai Arìngbẹ̀rẹ̀. So Fatai Arìngbẹ̀rẹ̀ yẹn bàbá Kálà ló ń wá síbí, òun náà ò dé Kútọ̀nù rí, but bàbá Kálà ló wá látòṣogbo ló wá síbí báyìí. So Fatai yẹn lèmi tẹ̀lé wá bí. Ṣé pé tí máa ní bàbá Kálà ló mú mi dé báyìí délùú Kútọ̀nù ń bí lé ní ta fi ń jólú ọmọ Kútọ̀nù, ṣé pé mi ò já Yorùbá. So bàbá wa dáadáa ni tí mo mọ̀ wọ́n tùdí kọ́, mo mọ ilé wọn, mo máa gbolé wọn, mo mọ family house wọn, tó lè jẹ́ pé èmi pẹ̀lú gbogbo àwọn ẹbí wọn pátápátá la jọ wà papọ̀, tó jẹ́ pé a jọ ń ṣe bí ọmọ tìyá pẹ̀lú ẹbí. So mo mọ bàbá Kálà dáadáa, mo mọ tilétilé, mo mọ family house wọn, mo dẹ̀ mọ gbogbo ẹbí wọn lápapọ̀. So mi máa ní bàbá Kálà ló mú mi débí, mi ò tí ì jiyàn, torí ọmọ wọn Fatai òun ni mo tẹ̀lé tí mo fi délùú Kútọ̀nù ń bí. So alhamdulillah.